ìdí mẹ́ta tí ìjọba kò fi ṣe ogun fún Ààrẹ Ọ̀nà Kakanfò nìyí. Àkọ́kọ́, Ààrẹ Ọ̀nà Kakanfò àti President Tinubu àárín wọn ò gún láti lẹ̀. Kó tó di pé President Tinubu di president, kó tó di pé ó di ààrẹ, àárín wọn ò gún. That's number one. Wọ́n ètò ara wọn, wọn ò gbà tara wọn. Number one nìyẹn tí ò lè fi ṣígun fún ààrẹ. Gbogbo ẹ̀yin tí ò yé tẹ́ ẹ̀ ní àròjinlẹ̀ ni mò ń sọ fún báyìí. Àkọ́kọ́ nìyẹn, wọn ò gbà tara wọn kó tó di pé President Tinubu di ààrẹ. Ẹlẹ́ẹ̀kejì tí ò lè fi ṣígun, it will be an embarrassment for government to invite or give civilian to order civilian to go and fight the battle they're supposed to fight. It will be like their government is incompetency. So nígbà tí wọ́n ní sójà tán ní ọlọ́pàá, ó máa dàbí embarrassment fún wọn pé báwọn náà ṣe máa lọ ṣígun fún àwọn civilian lásán àbí tán láwọn security personnel lóríṣiríṣi. Ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Mò ń sọ èyí kí ó lè yé ẹ̀yin tí ò yé. Ẹlẹ́ẹ̀kẹta ni pé àwọn tó ń darí president wọ́n ju president lọ. Àwọn tó wà nídìí bandit yìí, àwọn ni aṣẹ̀málù, àwọn ni ò ṣe báwí, àtòbí má ṣe báwí. Boundary tí wọ́n fún president tó bá kọjá ẹ̀, wọ́n lè pàdánù. Irú àwọn yẹn ni ò lè jẹ́ kí wọ́n ṣígun tí wọ́n fi ń pa Yorùbá. Ààrẹ Ọ̀nà Kakanfò dẹ̀ ti mọ̀ wípé tóun bá ṣe mistake láti gbégbésẹ̀, opportunity yẹn ni ààrẹ máa lò láti fìyà jẹ òun. Ìdí nìyẹn tí bàbá yẹn tó fi dákẹ́. Tí ẹ bá wò ó, ẹ máa rí i pé bàbá yẹn kọ lẹ́tà sí federal pé ilẹ̀ Yorùbá Fúlàní ti wọbẹ̀, wọn ò gbégbésẹ̀, wọn ṣe bẹ́ẹ̀ pé wọn ò rí. Bàbá yẹn kọ lẹ́tà, Ààrẹ Ọ̀nà Kakanfò, wọ́n kọ lẹ́tà sí state, àwọn governors wọ́n ṣe bẹ́ẹ̀ pé wọn ò rí ní gbogbo south west. Wọ́n kọ lẹ́tà sáwọn ọba, àwọn first class, wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé wọn ò rí. Kò sẹ́ni tó gbégbésẹ̀ nítorí pé àwọn ọba yẹn wọn ò láṣẹ, wọn ò lágbára. Òun ló fa sábàbí tó ń ṣẹlẹ̀ yìí. Àwọn ọba ò láṣẹ, àwọn ọba ò lágbára. Mo béèrè lọ́wọ́ Olúwa, kí ló ṣẹlẹ̀ tí àṣẹ fi bọ́ lọ́wọ́ àwọn ọba? Olúwa sọ fún mi pé nígbà ìwáṣẹ̀ bí àwọn baba ńlá baba wọn ṣe agbára lò, òun kìlọ̀ fún wọn títí wọn ò gbọ́, lòun ṣe èrè yẹ wọn. Ẹni tó bá wù wọ́n, wọn abẹ́rí ẹ̀ sógun, wọn àgbàyàwó oníyàwó, wọn àgbàlẹ̀ onílẹ̀. Kò sẹ́ni tó lè bá wọn wí, kò sẹ́ni tó lè yọ wọn lẹ́nu, kò sẹ́ni tó lè ní wọn rárá. Ọba ba lórí ohun gbogbo náà ni. Àwọn ìwà ìjàǹdùkú wà ń gbòòrò. Bẹ́ẹ̀ ni òun ni Ọlọ́run ṣe èrè yẹ wọn tó tà wọ́n sọ́wọ́ àwọn ìjọba tán fi ń control ayé wọn. Àṣírí ibẹ̀ nìyẹn o. So bàbá yẹn ò lẹ́bi, wọn ò lẹ́bi nítorí pé ìjọba gangan ló yẹ kí wọ́n mọ ohun tó yẹ kán ṣe tí wọn ò ṣe. Ìjọba mọ ohun tó yẹ kó ṣe tí wọn ò ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ bá wò mí, ẹ bá mi share fídíò yìí. Bẹ́ẹ̀ ṣe ń share ẹ̀ lórúkọ Jésù, ojú tẹ́ fi wò mí, ojú yẹn ò ní fọ́. Oore àgbà ìyanu Ọlọ́run máa ṣe fún yín kí ọdún yìí tó parí lórúkọ Jésù. Ẹ share fídíò ẹ kó lè yé àwọn èèyàn tí ò yé, tí wọn ò lóye. Torí ẹlòmíì wọ́n wé traffic ni, kò láròjinlẹ̀. Kì í ṣe pé bàbá yẹn ò fẹ́ gbégbésẹ̀, ṣùgbọ́n nígbà táwọn ìjọba ò fọwọ́ sí ńkọ́, ṣé wọ́n kàn déédéé kó bọ́ wọnú gbó, wọ́n bẹ̀ sí pa àwọn èèyàn láì ṣe pé orílẹ̀-èdè wa ò lófin. Ẹ wò, ẹja mọ tá à ń ṣe o. Olúwa yóò ràn wá lọ́wọ́. Ìlú ìkòkò kò ní dàrú. Ohun tí Sunday Igboho ṣe yẹn, ẹni tó bá ní inú ọdún sí, olórí burúkú èèyàn ni o. Ohun tí Sunday Igboho ṣe yẹn, bẹ́ẹ̀ ni bó ṣe ní ìtara fún ilẹ̀ Yorùbá yẹn, ó dáa bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ìbáṣepọ̀ tó wà láàárín àwọn àti president náà fi ń ṣe gbogbo yẹn. Tó bá yẹ pé Gani Adams ló ṣerú ẹ̀ ni wọ́n ti yí lọ́wọ́, wọ́n á ti yẹ lọ́wọ́ wò, wọ́n á ti lò. Bàbá president gan ń wá ọ̀nà
láti fìyà jẹ Gani Adams, ṣùgbọ́n nítorí pé Gani Adams ṣe máa ṣírí yẹn ló fi dákẹ́, tó fi ń wò pé òkè tó wá pé ó ká wọn lára wọn ó pè wọn, so kì í ṣe fọ́ọ̀tì bàbá yẹn.